Èmi Olúwaṣeun Ayédùn ni mò ń kí wa káàbọ̀ sínú oṣù tuntun. Oṣù Bẹ́lú tá a mọ̀ sí oṣù kọkànlá. A ní rí ikú ọkọ lóṣù yìí láṣẹ Èdùmàrè. A ní rí ikú aya. Ikú ọmọ kò ní jẹ́ ìpín èmi àti yín. Gbogbo oníṣẹ́ ọba, ọkọ́ ọba, àdá ọba ò ní sá wa lẹ́sẹ̀ láṣẹ Èdùmàrè. A ní gbàwé ìdádúró lẹ́nu iṣẹ́. Àdúrà méjì báyìí ni ti ṣẹ̀kẹ̀rẹ̀, torí pé wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn rède ìbànújẹ́. Gbogbo òde tá a bá lọ, a ní bá bànújẹ́ bọ̀ ńbẹ̀ láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ Elédùà ò tún wá ní sayé wa bíi ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì, torí pé ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀ǹṣẹ̀ṣẹ́ olówó ẹyọ tí wọ́n bá jọ lọ sóde tí wọ́n jọ pawó, ẹ̀gbẹ́ kan báyìí ni ṣẹ̀kẹ̀rẹ̀ máa ń wà tí wọ́n fi máa ń pínwó. Oore ò ní fò wá ru lóṣù yìí láṣẹ Èdùmàrè. Ire owó, ire ọmọ, àìkú tí ń jẹ́ baálé ọrọ̀ ni tèmi àti yín lóṣù yìí. Ire o.